أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Akira ní kíkí ti Islam kí assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. A ń fi àsìkò kíra káàbọ̀ sí rétò wa Al-Basira, ètí àjọmọ́ tẹ́tí gbọ́ láti lè ṣe rédíò Solutions FM 93.9 ní Àwẹ̀ ní House ní Òkè Àdúmbí. Ètò náà ti dé sórí atẹ́gùn pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run. Àwọn sáàsì wa tí wọ́n máa ń fún wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo àwọn tí wà ń bí pẹ̀lú wa. Arọ àwọn olólùfẹ́ òdodo kí á súnmọ́ tòsí kí a sì máa fi ọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà lọ kọ́lọ́run jẹ́ kó ṣe wá láǹfààní Allahumma amin. Àwọn sáàsùwà tí wọ́n tún mọ́ bá a sọ̀rọ̀ lálẹ́ yìí gẹ́gẹ́ bí ìṣe wọn. Àwọn náà ni sáàsùwà Suleiman Boni Ibrahim Abu Ibrahim Ẹ̀sà Òkè kọ́lọ́run jẹ́ kó rẹ̀wọ̀n láéláé. Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah. Wassalatu wassalam على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí, òun lọba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ gbèdà kìyàmà. À ń kí gbogbo wa tí à ń gbọ́ wa nílé wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Lẹ́yìn kíkí wa ẹ̀ à ń fi àsìkò ya fi ń ṣàdúrà fún àwọn onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n ń fi owó wọn sílẹ̀ láti máa tó fi wá ojú rere Ọlọ́run kọlọ́balẹ́kọlá ní ṣàlékún àánú rẹ̀ lórí wọn. Àmín. Àti gbogbo àwọn ẹlòmínà tí wọ́n tó máa dá sí kọlọ́nkọba ní ṣàlékún dáadáa rẹ̀ fún wọn. Àmín. So bákan náà à ń kí gbogbo wa pé àtòkù àmójúbà ètò wa yìí, a sì ṣàdúrà fún iléeṣẹ́ Solution FM, Ọlọ́run má jẹ́ kó jóná. Àmín. Olóòtú ètò Adébáyọ̀ Tìámíyù, Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn. Àmín. Ní alẹ́ òní a rí pé a ti wà ní Híjírà 1447 tó tí ó jẹ́ pé òní ni on the 3 oṣù ojú ọ̀run tó pé 1447 years kò tí ì pé tán o tí ànábì sallallahu alaihi wasallam tí ó fi ìlú Mẹ́kà sílẹ̀ lọ sí ìlú Mẹdínà. Àkọ́kọ́ náà kìí sọdún, kódà
a nídìí àti máa kíra wa kí a kú ọdún rárá kì í sọdún ọdún tí ló ń kànú Islam kájọ nítorí tọ́lọ́ ní tá à ń sọ yìí à ń sọ pẹ̀lú àníyàn ẹ̀sìn a fẹ́ gbé wa lọ nú tànálẹ̀ ni o ṣùgbọ́n ká tó bọ́ ọ́nù rẹ̀ ẹ jẹ́ á kọ́ gbọ́ nǹkan yé sẹ́rí ẹ máa gbọ́ àwọn àfáà súná yìí dáadáa Ọlọ́run sì ti fún alápẹ̀rẹ tí yóò tún fi yé wa tí ò ní jó di wàhálà kò sí jà ń bẹ ìjọba lè fún alọ́lùdé àwọn èèyàn kan ni wọ́n jà fọlùdé pé ó dáa náà ó sojú ọ̀run táwọn mùsùlùmí ń lò so ẹ máa fún alọ́lùdé rẹ̀ ìyẹn ọ̀sọ́dọọdún mọ́ wa lọ́wọ́ àwọn kan lè kóra wọn jọ sáwọn àyè kan bí stadium ìkẹ̀kẹ̀ pé ẹja celebrate pé kó lè bá a mọ̀ láti create awareness nǹkan wà ń bí léyìn reason ni ẹja gbọ́ alhamdulilayi gbogbo àwọn tí wọ́n ń ṣe nǹkan yìí èèyàn wa ni wọ́n alájọṣe wa ni wọ́n ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ẹja jọ fojú wò ó káwò dáadáa àníyàn lè dá lórí nǹkan pètọ́lọ́ ní káwọn ó lè bá a mọ̀ ẹ má jẹjọba fi kíní kì í sọjọ́ olùdé là ń ṣe nǹkan ìṣirò number one kì í sọjọ́ tíjọba fún wa lọ́lùdé là ń ṣe sí number one àníyàn lè dá nípìnlẹ̀ agbára ẹni tó dá nǹkan lẹ̀ tí nǹkan yẹn ò bá sí nínú ẹ̀sìn ní tí ó máa gáìdì nǹkan tinú ẹ̀sìn ni pé ó ti lójú òpó lẹ̀ àmọ́ bá a ṣe ń kírun àmọ́ bá a ṣe ń gbáwẹ̀ prógámù tá a bá ṣe lọ́dún yìí ní ìjírà celebration wa tá a bá celebrate ẹ̀ ó lè jẹ́ kọ́ láti lọ́dún tí ń bọ̀ o ìmí ìlé kùn àdùnkẹ́ tó já ti prógámù ilé bọ̀ lọ́dún ẹ̀já ti lé bọ̀ ẹ̀já ti lé bọ̀ ẹ̀já ti lé bọ̀ ẹ̀já ti lé bọ̀ yóò tí ò if care is not taken yóò padà kú ò ní ntágbára àwọn tó dálẹ̀ tó lè mọ́ kàmọ́ lẹ́yìn wọ̀ọ̀dà sẹ́rí kọ̀sọ́wádọ́mọ náà kọ̀sọ́wádìí kínní ṣùgbọ́n a gbọ́dọ̀ pàkíyèsí àpèjúwe tí ó wà clear kí n tó bọ́ bí ìtàn torí ó lè jẹ́ ọ̀sẹ̀ mẹ́ta láfi sọ̀rọ̀ ìjírá ojúde ọba tí a máa ń ṣe níjẹ̀bú òde tẹ́ ẹ bá lọ gbọ́ ìtàn bó ṣe bẹ̀rẹ̀ ẹ wo bàbá tí wọ́n ní wọ́n dá nǹkan yẹn lẹ̀ bàbá tó gba Islam pẹ̀lú àwọn ìyàwó wọn pẹ̀lú gbogbo tí wọ́n ní tí ẹ fi gba Islam tí ó sì dáwọn òòṣà táwọn èèyàn máa ń lọ ṣe níjọ́ keje ọdún láti tí wọ́n máa ń lọ ṣe láàfin kó tó di kí àbáyọ̀n kiri rárá àwọn ti gba Islam olóyè ńlá sì ní á nínú ìlú ọba kẹ́lẹ́ bá a mọ̀ pé kí jẹ́ pé kíní èmi ọmọ ká mùsùlùmí mi ìmọ̀ kú ọ wá níjọ́ kejì tá a mọ̀ wá ṣayẹyẹ tá a jẹun tá a mú táwa sọdún láàfin láti sọdún láàfin ni díẹ̀díẹ̀ àbáwọn ti kú díẹ̀díẹ̀ àwọn èèyàn ń gbà wọ́n ń gbà sẹ́rù tí wọ́n ṣe lọ́dún yìí ta ló lè rí nǹkan ẹ̀sìn kankan tọ́ka sí bẹ̀rẹ̀ báyìí eégún gan tó jáde ẹ wo ọjọ́ táníyàn bẹ̀rẹ̀ bó ṣe ń lọ díẹ̀ nǹkan yẹn dẹ̀ ń kó yìí bá síláàmù nígbà náà pẹ̀lú bí àbáyẹ ṣe ẹ̀wọ̀n tó dà lónìí so bẹ́ẹ̀ náà làwọn nǹkan yìí ìjírá òǹkà àwa mùsùlùmí ni ṣùgbọ́n kì í ṣe pàdánù bí gan lo òǹkà yìí o sallallahu alaihi wasallam ẹja gba lọ nù tán àti bọ́ sínú ọdún mi tá à ń lò tá à fi ń ka nǹkan torí pé a gbọ́dọ̀ mọ òǹkà tuntun gbogbo àwọn táwa sì ń gbọ́ mi lálẹ́ ìwọ tó bá lè record torí pé a tó fún aládùúgbò kan nígbà tá a bá débẹ̀ so ó sì gùn kí ọmọ sì pè mí padà pé ẹ dákun bó wà ní báyìí o Ànábì wa sallallahu alaihi wasallam àkọ́kọ́ náà ká tó lọ bẹ̀ ìjírá kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìjírá òun náà ni gbígbé nǹkan jùlẹ̀ ọ̀tọ̀ ní tá a bá wà nínú ilé kíó tá à ń kọ́ mọ́ ń kíó àwa tá à ń bá sọ̀rọ̀ a fẹ́ ká gbọ́ nǹkan tá a fẹ́ gbọ́ yé nínú ẹ̀sìn gbígbé àyè kan jùlẹ̀ nígbà tí èèyàn ò bá rí àyè sí ẹ̀sìn rẹ̀ láti lọ síbi tí àyè ó ti gbà á láti ṣe ó lè jẹ́nu ilé kan sínú ilé mi wọ́n fúnlẹ̀ mọ́ ń bì wàá lẹ̀ wá sí à ilé ọlọ́run fẹ́ kó ń bẹ́ẹ̀ lọ bùnmí kéèyàn ò gbé àyè kan jù sílẹ̀ firaran bidinihi pẹ̀lú pé ó gbẹ́sìn rẹ̀ sá níbi tí ààyè ò ti gbà lọ síbi tí ó ti ráàyè sí kí ni ó ṣèjọsìn ní tá à ń pè ní ìjírá nù ìjírá mélòó ló wà nínú ẹ̀sìn ìjírá mélòó ló wà nínú Islam
àwọn àfà wọ́n kà fún wa. Àkọ́kọ́ ìjírá ó ní ìjírá táwọn mùsùlùmí àwa mùsùlùmí tá a ṣe lọ sí ìlú Ethiopia. Ìtàn ó débẹ̀ ń sọ̀tàn fún wa. Al-hijratu ila al-Habasha. Àṣẹ ìjírá pé wọ́n kọ́ sí ìjírá o tí wọ́n sá kúrò Mẹ́kà kí ló bá yí sá kúrò wọ́n lọ sílùú Ethiopia. Ethiopia là ń pè ní Habasha. Torí pé àwa mùsùlùmí ọ̀gọ̀rọ̀ ọmọ mùsùlùmí ní ọmọ tẹ̀sílámù mọ́. Ibi ayé ti polúkú mùsùlùmí akànjínà ẹ̀sẹ̀sìn ni. Téèyàn ọba sí mọ̀ tẹ̀sílámù bí òkú ni o. Kí ló fà dáhùn mùsùlùmí fi lọ aṣọ ìjírá kanu wọ́n sá kúrò. Ìjírá kejì ó ní tí ó jẹ́ pé làmú ka rẹ̀ káì. Tàlákọ̀ọ́kọ́ nǹkan là ń kà á lẹ̀ bí kò sọ pé ọdọọdún mélòó tá a sá kúrò ní Mẹ́kà lọ sí Ethiopia ọdọọdún kan ọdọọdún méjì ọdọọdún mẹ́ta nǹkan là ń lò. Èwo là ń lò èyí tí àwa mùsùlùmí fi sá kúrò ní Mẹ́kà tá a fi migrate láti Mẹ́kà lọ sílùú Mẹdínà. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tá a fi lọ tí ànábì fi di ará Mẹdínà. Kí sì nìdí tànábì ò fi padà Mẹ́kà mọ́ torí pé Ọlọ́run padà gba Mẹ́kà fún ṣùgbọ́n kí nìdí tí ò fi padà lù bàbá rẹ̀ mọ́. Gbogbo ẹ̀ láṣọ. Ìjírá òun là mú ká tó wá di 1447 years tànábì ti fi ìlú Mẹ́kà sílẹ̀ lọ sí ìlú Mẹdínà. Ìkànnì àwọn ìjírá nù ìjírá di mélòó tó wà nínú ẹ̀sìn báyìí ó di méjì. Ìjírá kẹta òun náà ni ìjírá tí àwọn ìdílé kan tí wọ́n kóra wọn wá láti ìlú wọn wá bá nàbí sallallahu alaihi wasallam. Ìjírá Badul Qaba'il. So àwọn ìdílé àwọn fámìlì kan lè kóra wá bá nàbí ìlú Mẹdínà kí ìlú báyìí láti wá gbogbo mọ̀lẹ́bí wa ni àṣetán láti gba Islam. Ànábì ó sì bá wọn sọ̀rọ̀ yóò sì sọ fún wa ọ̀yà ẹ̀yin ẹ̀ máa padà kẹ́ lọ́mọdé aṣojú Islam nílùú yín. Wọ́n kọ́ sí ìjírá wá Mẹdínà láti wá gba Islam. Àwọn èyí sára Mẹ́kà tí wọ́n jọ wá àwọn gbọ́ Islam ni wọ́n fi migrate wá bá nàbí. Ànábì ọkọ̀ wọn tán ẹ̀yin náà tó padà lù yín kẹ́ lọ jẹ́ olùpèpè. Ìjírá di mélòó? Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni lẹ́yìn ìgbà táwa mùsùlùmí ti kó tán àwọn kèfèrí kan tí bá gba Islam Mẹ́kà àwọn náà máa ṣe ìjírá wá. Nínú àwọn ará Mẹ́kà wọ́n kàn sápò ni wọ́n wà bá nàbí Mẹ́dínà wọ́n ṣe gba Islam. Ìjírá kan làwọn náà ṣe òun náà àwọn ìjírá tó ṣẹlẹ̀ ni. Ìkarùn tó wà ní Islam òun náà ni kéèyàn ò gbé ẹ̀ṣẹ̀ jù sílẹ̀ kó pa ẹ̀ṣẹ̀ tì lọ síbi ìmọ̀ṣẹ̀ṣẹ̀ mọ́. Eléyìí gẹ́gẹ́ lọ̀gá ìjírá. Ká gbé ìwà ẹ̀ṣẹ̀ ká gbé jùlẹ̀ ká ṣe ìjírá fún lọ síbi ká má dẹ́ṣẹ̀. Ìjírá ẹlẹ́ẹ̀kẹfà ìyẹn dìgbẹ̀yìn ayé òní ìjírá tí gbogbo ayé pátá nígbà tí iná kan bá ṣẹ́yọ tí ó gba gbogbo ayé jọ sílùú Ṣáàm. Gbogbo ayé pátá yóò gbà wọn jọ sílùú Ṣáàm. Ìjírá iná gbá wọn jọ. So ẹ má ti yà lọ bẹ́ẹ̀. Gbogbo alamọ̀ ìpè ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tó ṣokùnfà tànábì fi kúrò ní Mẹ́kà lábẹ́ sọ ẹ̀. Wọ́n bí nílùú Mẹ́kà ọmọ bíbí ìlú Mẹ́kà ni. A kàn máa sọ́tì àwọn ìtàn yẹn díẹ̀díẹ̀. Ọjọ́ ọmọ dáadáa fún gbogbo ará Mẹ́kà. Ìdílé rẹ̀ lọ dáa jù nínú ìlú Mẹ́kà. Ó sì gbé bẹ́ẹ̀ fún odidi 40 years kò sí nǹkan kan tí wọ́n lè rí kà sí lẹ́sẹ̀ lẹ́sùn. Ọmọ dáadáa ni ẹ mọ̀ sí kálukú wọn tó máa ń dá nǹkan jọ fún. Ibi ọba sì yanjú ọ̀rọ̀ wọn sí nígbà tó wà ní 20 years o 25 o 30 o 35 o kó tó pé 40 in tó bá sọ lábàá ni wọ́n gbà. Tí ẹ máa ń fa nǹkan láàrin ara wọn tó bá ilé dá sí ọ̀rọ̀ ti parí. So a fẹ́ máa yọ àwọn ẹ̀kọ́ kan jáde táwa ti ń sọ àwọn àtẹ̀. Ṣùgbọ́n gbà tó dìgbà tọ́lọ́run ọba àlékiọlá nínú kòtò Gáàrù Hírà. Kòtò yìí òun náà ń pè ní Jabal Nur. Ibẹ̀ làwọn bí lọ máa ń dúró sí kò bá wọn bọ̀ ọ̀sà yọkàn lọ dúró sínú òkè yìí. Òkè ni tí ó wà lókè. Ibẹ̀ lọ́lọ́run ti ránṣẹ́ sí tó ti sẹ́ndì Jùbìrìlù sí wípé Ikra
bismi rabbika alladhi khalaq ọ̀yá máa kà kò rí màlẹ́kà rí màlẹ́kà yọ síjọ́ náà ànábì sá lọ nígbà tí màlẹ́kà lọ tán sáwálé lọ́dọ̀ ìyàwó rẹ̀ ìyá wa Khadija tí ń gbẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ so ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ hàn ó ti dòjíṣẹ́ àwọn èèyàn tí mo fẹ́ kà kalẹ̀ àwọn ni ẹni àkọ́kọ́ sẹ́rí ìpèpè Islam àwọn àáfàá gbígbà Islam àwọn èèyàn àwọn àáfàá pín sí tábà ní àwọn wo ni four set àwọn the first generation tí àwọn kọ́ gbà Islam tọ́lọ̀ máa sọ pé as-sabiquna al-awwalun mina al-muhajirina wal-ansar ọlọ́run ní àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n jẹ́ first tí wọ́n kọ́ gbà Islam the first set a lè ka èèyàn bíi 8 sí 9 tá a bá fẹ́ fún wọn ní pé ẹ̀yin wo ni first set ilé kí wọ́n àná bí o àkọ́kọ́ káwọn ẹni ká máa gbọ́ ṣùgbọ́n àwọn mẹ́rin kan bẹ àmọ́ nọ́mbà 1 nù wọn tá a fà kí wọ́n sọ pé eléyìí ni nọ́mbà 1 àwọn àfà onítàn wọ́n fi ń yá pé lè sọ pé nìkan báyìí lọ kọ́kọ́ gba Islam náà mẹ́rẹ̀ẹ̀rin tá làwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹni àkọ́kọ́ ni ìyá wa Khadija radiyallahu anha kọlọmba ni kẹwọn ìyá wa Khadija ìyàwó ànábì ni wọ́n ti jọ wà kọlọhun tó gbèdé lójíṣẹ́ ẹni kejì Abubakar Siddiq ọ̀rẹ́ ànábì tímọ́tímọ́ ònu wọ́n ti jọ wà tí ẹ ti jọ ń bọ̀ síwájú kọlọhun tó gbèdé lójíṣẹ́ kódà àwọn Abubakar sọ yìí pé kò sojúmọ́ kan bí wọ́n tàbí máa ń wálé àwọn ẹ̀ẹ̀mejì ni ìkànnì ìgbà méjì ni tí ó bá jẹ́ àárọ̀ yóò jọ̀rọ̀ lẹ̀ àsìkò tí wọ́n wá nù tí ó bá jẹ́ àárọ̀ yóò jọ̀rọ̀ lẹ̀ níbi tó wà Abubakar close dé ẹnì kẹta òun náà ni Aliyu ibn Abi Talib ọmọ ẹ̀gbọ́n bàbá ànàbì radiyallahu anhu òun náà ọ̀dọ̀ ànàbì ní ń gbé síwájú kọ́lọ́hún tó sọ́dọ̀ jíṣẹ́ ó di mẹ́ta ẹnì kẹrin òní Zaid ibn Haritha yìí ẹrú lòun ẹrú ìyá wa Khadija tó ti wà lọ́dọ̀ ìyá wa Khadija kó tó fẹ́ ànàbì nígbà ọ̀fà ànàbì ó fẹ́ yọ̀ǹda rẹ̀ ànàbì ni kò filẹ̀ kọ́mọ wà pẹ̀lú òun so àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn kò sí ẹni tá a lè sọ pé eléyìí number 1 ṣùgbọ́n àwọn àfọ onítàn wọn ní ẹja máa pín báyìí tí wọ́n béèrè pé awwal man aslama minan nisa àkọ́kọ́ number 1 tọ́kọ́ gba Islamu nínú àwọn obìnrin o ìyá wa Khadija ní tá a fi lè pinnu Khadija olóbìnrin àkọ́kọ́ ẹni tọ́kọ́ gba Islam nínú àwọn ọkùnrin tí wọ́n jágbàlagbà Abubakar Siddiq ó di méjì àkọ́kọ́ nínú àwọn ọmọ wẹ́rẹ́ tí ẹjọ́ ọmọ kéékèèké Aliyu ibn Abi Talib Ali ní tọrọ ọmọ èké lòun àkọ́kọ́ nínú àwọn minal mawali nínú àwọn ẹrú òní Zaidu ibn Haritha àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn la lè pè ní bíi captain kíláàsì fún fọ́sẹ̀t torí pé fọ́sẹ̀t ò tí ì tàn sẹ́rí ànábì wa máa ń sọ̀rọ̀ kan pé ìpè ẹnìkan kẹsẹ́sì rí láyé tó wá sí Islam àfi kẹ́ni ọkọ̀ yìí rẹ̀ òkè ṣe ń ṣe àbí má ṣe lẹ́yìn Abubakar nìkan pé mo pe ẹnìkan wò tí ò tiẹ̀ yí rẹ̀ wò lẹ́ẹ̀mejì Abubakar Siddiq ni ṣé wàá rí bí Abubakar ṣe gba Islam gbàrà tó gba Islam òun náà bẹ̀rẹ̀ sí í pe àwọn èèyàn ni pé ẹ wá ẹ̀sìn kan ti dé tánàbí sálàyé rẹ̀ fún akéde kan àwọn tó wá sáré kọ́kọ́ gba Islam lọ́wọ́ Abubakar tẹ́pẹ́nu Abubakar ní ẹ ti gbọ́ Islam tí ẹ sì gbà àwọn tí mo fẹ́ ká ẹ̀ London fọ́sẹ̀tì náà láàmú kà wọ́n kún àwọn Jainul Awwal lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo sọ ká máa kà wọ́n báyìí number 5 òun ni Uthman ibn Affan ọwọ́ Abubakar ló ti gba Islam Zubair ibn Awwam ọwọ́ Abubakar ló ti gba Islam ó di mélòó Abdurrahman ibn Auf ó di mẹ́ta ìyẹn mẹ́ta tó gba Islam lọ́wọ́ Abubakar Saad ibn Abi Waqqas ó di mẹ́rin tá a bá di mẹ́rẹ̀ẹ̀rin yẹn mọ́ mẹ́rin tilẹ̀ wọ́n di mẹ́jọ so àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yẹ
àwọn ní fawcett al-jailul awwal. So tá a lè pè pé tí ẹ bá láwọn wo ní ìpìlẹ̀ o nínú àwọn ìpìlẹ̀ míì tí tá a náà join tá a lè kà fún as-sabiquna al-awwalun ó ní Uthman ibn Mad'un àti àwọn ọmọ ìyá rẹ̀ méjì Kudama àti Abdullahi, wọ́n di mẹ́ta. Inú wọn ni al-Arqam ibn Abil Arqam. A sọ̀rọ̀ rẹ̀ ó kọ yẹn mùsùlùmí gidi gbọ́dọ̀ ha al-Arqamu ibn Abil Arqami. Inú wọn ó ní Abu Ubaida Amir Abu Ubaida ibn al-Jarrah aminu hadhihi al-umma. Abu Ubaida Amiru lórúkọ rẹ̀. Nínú àwọn tí wọ́n kọ́ gba ìsìláàmù ni. Nínú wọn ni Sa'id ibn Zaid. Sa'id ibn Zaid yìí ìyàwó rẹ̀ náà wọ́n jọ gba ìsìláàmù ni. Òun ni Fatima bintu Khattab. Fatima yẹn òun ló jẹ́ àbúrò fún Umaru. Òun ṣáájú Umaru gba ìsìláàmù. Ẹ rí pé tí ìdákọ̀ Umaru ò sínú àwọn fawcett. Kò sínú àwọn fawcett àwọn tó kọ́ gba ìsìláàmù. Khabbab ibn Arit òun náà gba ìsìláàmù nínú àwọn fawcett ni, àti Abdullahi ibn Mas'ud radiyallahu anhu. So gbogbo àwọn ilé mina sabiqina al-awwalin, àwọn ẹni àkọ́kọ́ nù. So àwọn tí gbogbo àwọn tí mo dárúkọ yìí, ibi táwọn bí máa ń kó wọn sí láti máa bá wọn sọ̀rọ̀ wá sí kẹ́lẹ́kẹ́lẹ́ tí ò gbọ́dọ̀ sí àpèpè sí sẹ́rí kó tó sẹ́rí bá nàbí ṣe bọ́lọ̀ sí sọ́dọ̀ jìṣẹ́. Ànábì ńgbà Ọlọ́run sọ àyà kalẹ̀ nínú Al-Qur'ani Karim nínú Suratu Shu'ara tọ́lọ́ ni wa anzir ashiratakal aqrabin. Ọlọ́run ni wà nàbí àwọn mọ̀lẹ́bí rẹ ni ọkọ bẹ̀rẹ̀ wá sí lórí wọn, àwọn tí ẹ jẹ́ fámìlì rẹ tí ń súnmọ́. Ànábì wa kó àwọn fámìlì rẹ jọ, àwọn Bani Hashim. Àwọn àfọ onítàn wọn ní á pé bí 45. Ọlọ́run ti gbé mi dé lójíṣẹ́ o, ẹ má ṣẹbọ mọ́ o, ẹ má ṣoògùn mọ́ o, ìkẹ̀kẹ́ o, kọ́ bá wọn sọ̀rọ̀. Abu Lahab sọ fún jọ́nà pé wọ́n bí tó fẹ́ gbé wá yìí yóò lè jẹ́ o. Ànábì tún kó àwọn míì jọ nínú fámìlì, ó tún bá wọn sọ̀rọ̀. So ńgbọ̀ ya ọlọ́ọ̀bà àlékiọlá ó tún ní kánàbì máa tún pa àwọn èèyàn máa bá wọn sọ̀rọ̀ nso. Ànábì bá kó gbogbo mọ̀lẹ́bí fámìlì mi tí ẹ ṣe fámìlì rẹ̀ ọba kó àjọ sórí òkè Sàfà. Òun wà lórí òkè, ọba ní tí máa sọ fún mi pé lẹ́yìn òkè ogun kan ń bọ̀ tí ọjà ogbó yìí ṣe é lè gbà mí gbọ́. Wọn ní àbárọ̀ lọ́wọ́ rẹ rí òótọ́ ọ̀rọ̀ ni nítorí ọsọ olóòótọ́ ni ọ̀dà ìwà nídìí nǹkan tọ́pọ̀ lọ́wọ́ yìí, ẹ má jọ́sìn fún sàmọ́ náà ni wọ́n sì máa gbé èrè tẹ́ ẹ má jọ́sìn fún. Ní tí Ibrahim fi ilẹ̀ kọ́ yìí, Ànábì Ibrahim ló lòlú yìí, kò yẹ sóòsà ló fi ilẹ̀ nígbà tí ọ̀sáwọn ẹni tí wọ́n mọ̀ tọ́lọ́ mọ́ làwọn kùndàrúdé tí a ń bo òòṣà. Inú gbígbàdúrà Ibrahim lèmi wà, ẹbọ kọ́ ló fi lélẹ̀ nù lùi. So làbúlábì fi sọ̀rọ̀ ǹjọ́ náà pé ṣé nítorí tó fi kó àjọ ni bó ṣe ṣépè fánàbí nù, Ọlọ́run náà sì dé pé ń padà. So nígbà tí ọlọ́ba sẹ́yìn pé ogun ti bẹ̀rẹ̀ díẹ̀, Ànábì ọ̀wá lè bọ́ ọ̀ta láti lè ṣe wá sí kankan pé ká mọ̀ pa àwọn èèyàn lábẹ́nú, gbogbo àwọn kọ̀ọ̀kan ń gbà. Ṣùgbọ́n àwọn kèfèrí Mẹ́kà ìyà gidi ni wọ́n fi ń jẹ àwọn èèyàn, ìyà gidi. Ẹni tó bá gba Islam wọ́n fún lẹ́ẹ̀mọ́, wọ́n sì gbogbo ẹ̀. Nígbà wá di ọdún ẹlẹ́ẹ̀kẹrin tọ́lọ́ngbà Ànábì dé lójíṣẹ́, wọ́n wá kóra wọn jọ pé ọkùnrin yìí àsìkò ájì ni ti ń bọ̀ yìí, torí pé nínú oṣù kejìlá tá a máa ń ṣe ájì náà bó ṣe wà tipẹ́tipẹ́ látọjú ayé Ànábì Ibrahim nù. Ṣùgbọ́n nígbà tí ọ̀sáwọn ẹni rẹ tí ó ṣe kíní lẹ̀,
gbogbo náà wà káàkiri ìlú wọ́n wà máa jó káàkiri Káàbà ní òhò wọ́n máa pariwo òòṣà wọ́n máa pariwo gbogbo ẹ̀ nígbà tí ọ̀sọ́ ọmọ ọkọ ń lé mọ́ ọmọ àlè ti gbàjọba. díẹ̀ fún òkè ọkùnrin yìí títí ń ṣe wá sí yìí tó bá ilé ráàyè ràpálá bọ́ sọ́dọ̀ àwọn ọmọ lárúbáwá míì tí wọ́n bá wá sílùú yìí tí wọ́n ń sọ̀rọ̀ láàrin wọn wọ́n gba ìsìláàmù o ẹ̀jẹ̀ àwọ̀ gbọ́dá wọn á ṣe mítìn wọ́n pọ̀ inú àwọn tó wà ń bẹ̀ níjọ́ náà ni Al-Walid ibn Mughira àwọn Abulabi Abujali gbogbo wọn pọ̀ ń bẹ̀ kí ni ká ṣe wọ́n ní ìta ṣe ni pé táwọn èèyàn bá ti ń dé tá a fẹ́ máa gbàlejò nílùú yìí ẹ̀jẹ̀ àti máa bà ló kọjẹ́ kún tó gbọ́rọ̀ rẹ̀ inú mẹ́tọ́dù táwọn èèyàn máa ń lò láti fi gba òdodo tí èèyàn gbé lọ́wọ́ jẹ́ òun ni kí wọ́n ní ìmọ̀ ẹ̀ lórúkọ tí èsì tiẹ̀ wọ́n lè ní àwọn Sàláfì ẹ̀jẹ̀ máa gbọ́rọ̀ ẹnu wọn àwọn Alùsùnà àwọn akúmáàbí ẹ máa gbọ́ ọ̀rọ̀ búkú akúmáàbí àwọn ọ̀dájú ọmọ wọn máa ń kọ̀yìn ìyá sọ́mọ ni wọ́n kọ̀yìn ọ̀rọ̀ sọ́mọ ni kíá irọ́ ni o wọn ò fẹ́ kí ẹ̀yin òbí wa ẹ̀yin ìyá tẹ̀ ń gbọ́ wa lé ẹ̀yin ìyá lọ́jà nkẹ̀kẹ́ ajẹ́wọ́jọ́ wọn rẹ sálùsùnà kò ní sókù rẹ wọ́n ṣàgbà nkẹ́kẹ́kẹ́ ó lè fún wàrà ó lè lọ ra míìkì wá tí ó fọ tí ó ní ọmú tó mú gbáyà rẹ rí níjọ́ òní wọ́n ṣàgbà nkẹ́kẹ́ tí wọ́n ṣàfi tẹ́tánìsì pé kẹ́ ẹ mọ́ tẹ̀tí gbọ́ ní tí ń sọ ó ti wà tipẹ́ wọn ni ọya ẹja máa wó kọta lè fún un Wàlídì ni wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n bá ti sọ̀rọ̀ Wàlídì ni ọyẹ máa òkè rọwò ní kápámọ wọn ni ẹja pè mọ babaláwo Wàlídì ni ìyẹn ò lè jẹ o sẹmọ kí n ṣe babaláwo ìyẹn clear wọn ni ẹja pè lórí olórin wọn ni ẹni tí ò mọ orin kọta pè lórin máa gbọ́ wọn ni olórin tó ti mọ̀ pé olórin àwọn òpùrọ́ ni àwọn náà wọ́n sọ báwo àwọn gẹ́gẹ́ mọ̀ pé olórin òpùrọ́ ni ẹnìkan wá ní orin wà nẹ́ẹ̀sì wọn ni ẹ máa jó káàkiri ẹ wo bí àdánwò tiẹ̀ dé à ń bọ̀ ń dé lẹ́yìn náà o gbogbo àwọn cooperative rọ̀ kan tí wọ́n máa fòkù ẹ̀sìn bójú tí wọ́n fẹ́ sí bóyá jọ̀dún wọ́n fẹ́ sí ni o bí wọ́n ti pé wọ́n lè pe pásítọ̀ wọ́n lè pa àfáà mọ́ wọ́n lè pe kinní kan wọ́n mọ̀ láwọn ò ní interest kò sí interest nínú owó àwọn so wọ́n wà kó gbogbo yẹn ẹ sọnù ilé yín dáadáa ẹ máa kó fẹ́ sẹ̀sìn kọ́ sẹ̀sìn lódùkú ló fi sílẹ̀mì káfà ẹ wọnú ìsìlámù tátàtàpá ti tán ni mọ́ wọbẹ̀ díẹ̀díẹ̀ tó wọ́n kò fẹ́ sẹ́ àṣẹ ha tó fẹ́ sẹ́ hànà lọ́sẹ̀ hànà gbogbo àwọn ẹlẹ́yà tí wọ́n ń dúdú ẹlẹ́sìn mìíràn káàkiri wọn ò lẹ́bi àwọn ọkọ wọn tí wọ́n wà ní gẹ́gẹ́ lẹ́mọ̀ pé nǹkan ti ṣe kì í sọkùnrin mọ́ tó tí wọ́n ń dúdú ẹlẹ́sìn mìíràn káàkiri orí social media oríṣiríṣi ẹgbẹ́ ló wà ọkùnrin tó gọ̀ iná ní àlọ́ tíyàwó rẹ̀ ń ṣe ẹgbẹ́ ẹlẹ́yà association kìnnì kan àwọn ẹlẹ́yà ẹgbẹ́ agbọ́tọ̀kọ ẹgbẹ́ kìnnì kan ọkùnrin yẹn wulẹ̀ gọ̀ tí wọ́n sọ pé ta ló gọ̀ ẹ̀kọ́ tètè máa ṣe náà tí wọ́n máa gbéra wọn sórí social media ó ti ẹ̀kọ́ ti mọ̀ pé nǹkan ti ṣe ọ́ ti pẹ́ èyí sọkùnrin máa o ẹ̀ka family ò jókòó tí ọkùnrin ò pé àbú níbo lọ̀rọ̀ yín wá já sí báyìí ẹ má bu àwọn obìnrin tí a lọ náwó fáwọn lórí aládàáwò ní ta tó rí bí ìjẹta báyìí àwọn ilé àbí mẹ́rin ni wọ́n sì náwó fún lórin kan tó gbajúmọ̀ ẹ ti mọ̀ kò ní ìdíkà máa dákọ lórí afẹ́fẹ́ ni lóde olórin lóde òde fújì ni o fújì gidi ni o ni wọ́n á ń jó bí ẹni táǹgẹ̀lì ní wà lára rẹ̀ wọ́n ní ẹ má jà pẹ̀lú lórin akẹ̀yà bẹ́ẹ̀ ni wá sí ya ni fẹ́yìn lẹ́yà táwọn ọkọ yẹn gbádùn so wọ́n lè má jà pẹ̀lú lórin ọ̀dẹ̀já pè ní onídàn ìdàn kìí ṣe onídàn gbogbo kan tí a kà kalẹ̀ ó ní ẹ̀wà ń bì ṣe rí níta lè padà ẹ jẹ́ kí n lọ rò ó ẹ jẹ́ n lọ rò ó kí n wo tí yóò fi ti ẹnu rọ̀ yẹn tí ó bá mu tá a lè rí nǹkan pò mọ́ra wọn fún un lọ́lọ́run fi sọ àyà kalẹ̀ pé iná ufa kára wakọ̀ dàrọ̀ fún. kutila kaifa qaddara summa kutila kaifa qaddara summa nadhar
ثم عبس واستكبر وقال إن هذا إلا سحر يؤثر. ọlọ́run ni Walid ibn Mughira yìí ọlọ́dúnkọ́ lọ ronú ó ro gbogbo ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ lẹ́yìn ìwà tó padà ronú tán ó wá ní ẹ̀jẹ̀ aṣọ wípé ẹ mẹ́jà á pè lónídán kákẹ́ sọ pé ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọdán ni torí pé ṣé ẹ mọ̀ pẹ́nu ẹ̀ dùn táwọn èèyàn bá ti tẹ́tí gbọ́ báyìí kí ní ọwọ́ ọ̀la tẹ́ bá ti sọ wọn pé ọ̀rọ̀ ọdán bẹ lára tẹ́ bá ilé tẹ́tí gbọ́ ó ń tọrọ amúnú so Abulabi ni a gbéṣẹ́ fún tánà bá ti wá fẹ́ máa lọ pàdé àwọn èèyàn Abulabi odò lẹ́yìn rẹ̀ pé ẹ má gbọ́ tẹ́ ẹ bá ilé gbọ́ báyìí idán bẹ́ẹ̀ nọ̀rọ̀ rẹ ọwọ́ kó má nìyẹn o òjìwọ́ kó dì nìyẹn o ànábì ò sì lágbára kankan kò lágbára kankan sallallahu alayhi wa sallam so ìgbà tí nira ẹ̀ pọ̀ so àwọn mùsùlùmí ànábì ní ẹ máa wá lọ sílùú Ethiopia ìyẹn ní ìjírà alákọ̀ọ́kọ́ ẹnìkan mo là ń bọ̀ ń bẹ̀ lọ́dún ẹlẹ́ẹ̀kẹrin àwọn mùsùlùmí tó lọ wọ́n jẹ́ ọkùnrin 12 obìnrin 4 ìjọ náà Uthman ibn Affan àti ìyàwó Ruqayyah tọjọ́ máa ànábì ó wà ń bẹ̀ ànábì ní ẹ̀yẹ́ máa lọ àwọn 12 wọ́n lọ sílùú Ethiopia wọ́n wà nílùú Ethiopia wọ́n ń sáyé wọn lọ inú ọdún náà wọn ò lójú bí oṣù mélòó kan lọ inú ọdún ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ Mẹ́kà bó ti jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yẹn àwọn àtàn kan gbègbèkúgbè ń bẹ ẹ má sọ tí ó ṣẹlẹ̀ ń pa ànábì ìwọ àfà máa ka tí a jìnnà dáadáa lọ máa ka àwọn Israiliyat àwọn rìwáyà tó jẹ́ pé dọ̀yìfà ni tàbáwọn àwọn rìwáyà tó jẹ́ pé wọ́n fi parọ́ mọ́ ànábì ni lọ máa ń pa àmọ́ bí yẹn ṣe máa ń jọ kéwú in tó ṣẹlẹ̀ lábẹ́ sọ yìí in tó bá ti yàtọ̀ sí kóṣù kóyọ̀ ni torí pé kódà mo gbọ́n bí àwọn tó ń ṣe ìjírà kan nílùú kan bí a níbi ìjẹta tí wọ́n ń ṣe celebration ìjírà ẹ tí wọ́n ní ó ṣe wá sí bẹ́ẹ̀ ń bọ̀ wá fẹ́ sọ̀rọ̀ níbẹ̀ wá ní èṣù gbẹnu ànábì sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn burú gan ṣàìtàn ò lè débi wá yìí láíláí bó ṣe wà nítorí dẹ̀ sọ yẹn wọ́n kànú tí a ní tòótọ́ o àwọn náà kàkàkù kan o ṣùgbọ́n lóun fún antivirus ló jẹ́ pé súnà ọlágbára o yọ̀bọ̀ yẹn nàná kéw tí ọ̀bọ̀ jọ ìkàwé kàtẹ́ ni ẹ kà àwọn náà kà tòótọ́ ọba kàkàwé kà ó lè máa ká gidi so ànábì tí là wà nka Kùránì Suratu Najmi ní nka Kùránì sì máa ń wọra fẹ́ni tó bá gbédè Lárúbáwá wàá ti wà carried away so àwọn kèfèrí Mẹ́kà náà wà ń bẹ wọ́n ń gbọ́ Kùránì tí ń kà gbàdébí ṣe wàá débi ìforíkalẹ̀ kíní yẹn ti wọ̀ wọ́n la àwọn náà ká foríkalẹ̀ tẹ̀lé ní gbàá àníbí bá dìde alihamudulilayi àṣẹjẹ ti gbọ́ tí a ní bá ní kíni Ọlọ́run ló ní àforíbalẹ̀ fún ni ṣebí látà lọ́dọ̀ akọ so ibi ìtẹ̀kítà tó wà ń bẹ̀ ni pé kẹ́ sọ wípé àlìjẹ̀nù gbẹnu ànábì sọ pé kí wọ́n forí balẹ̀ ànábì ló ṣe mistake rárá o in tí ń kà lọ́wọ́ wọn lá o àlìjẹ̀nù ò lè súnmọ́ bí Kùránì wà o tí ó wà change ọ̀rọ̀ mánàbí lẹ́nu láìla ìtẹ̀kítà ni o so information kan dé Ethiopia ni pé àwọn ará Mẹ́kà ti gba Ìsìlámù ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àwọn èèyàn kátà sí kóyọ̀ sí báwọn tí wà ní Ethiopia ṣe wálé padà nù ní ẹbá tó rí pé alẹ́ náà wọ́n fi sápò ń lù alẹ́ wọ́n fi wọlé so but imbola ànábì máa ń lo ilé Arikom ibn Abil Arikom inú ẹ̀ tí mo dákọ̀ lẹ́ẹ̀kan ilé rẹ̀ ànábì máa ń kọ́ àwọn sàbí tó gba Ìsìlámù jọ sí títí mo máa sọ̀rọ̀ ọdún ẹlẹ́ẹ̀kẹrin là ń sọ yìí o ànábì ti ń kó wọn jọ bẹ́ẹ̀ ibẹ̀ ni tí wọ́n sọ̀rọ̀ torí pé wọn ò gbọ́dọ̀ ká wọn níta náà tó ṣẹ́kù àwọn tó wá yẹn nígbà wọn dé Mẹ́kà tí a rí pé nǹkan yóò tí ì change náà ànábì ni wọ́n máa padà lọ àwọn ẹlòmíì tó jọ ìwọ̀n ni ló fi jẹ́ bí 80 something làwọn ọkùnrin tí wọ́n lọ padà lẹ́ẹ̀kejì obìnrin lọ bí 14 ni wọ́n fi padà lọ nígbà táwọn ará Mẹ́kà rí pé wọ́n padà lọ
wọ́n ti padà lọ Ethiopia ẹjẹ́ àdọ́gbọ́n wọ́n wá gbá àwọn akọ̀kan dìde ẹ lọ bó ba Ethiopia ẹ lọ bà wọn ló kọjá ń bẹ̀ tẹ́ bá ti bà wọn ló kọjá yóò lé ẹ kó wọ́n padà sínú ìlú yìí ní táwọn ọ̀tá máa ń wá nù láti tánìṣì méje yàn. wọ́n máa dọ́dọ̀ ọba Ethiopia ọba Abasha ó ti sàwọn ó ti gba àwọn àlejò ọ̀ràn o àwọn ọkọ̀ yín bàbá sọ̀mọ́ ọkọ̀ yín kìnnìkan wọ́n sàárojọ́ lọ rẹ́gẹ́dẹ́ ṣe pé sátẹ́sùn máa ń gbé lẹ́lòmíì lọ́nà ẹlòmíì yóò ti báyé ẹni lẹ́ni jẹ́ nítorí ẹ̀ lágbára jù ó ní kó máa ṣe tó àánú ń pa ẹni tó jẹ́ wípé Ọlọ́run gbéṣẹ́ dáadáa lé lọ́wọ́. àwọn èèyàn wá ń ṣùgbọ́n ara ni tá a lè ń sọ ẹni tó jẹ́ pé ìwà bẹ́ẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ ìwà bẹ́ẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ ó ti bá ń tó gbé lọ jẹ́nu ọ jẹjọ rẹ̀ lálẹ́ kí á mọ̀ báwọn. so never wọ́n ti bá àwọn mùsùlùmí jẹ́ ọba yẹn wá sí làákàyè tiẹ̀ òun èsì àwọn tí máa ń wọ one chance kí lómi tó bá ti lè bàyàn jẹ́ báyìí ẹni tó lọ gbé fún gan òun kò ti wọ one chance èmi náà ń wò ó ọba ń bá ní mo ti gbọ́ ẹ máa lọ ọkàn ẹ̀ sáwọn tí ni bó o níjà níbo ń lu yín gan kí ló ṣẹlẹ̀ ń lu yín Jáfárù lọ sọ̀rọ̀ ọ̀jọ́ náà ó ní àwànú wà bàjẹ́ tẹ́lẹ̀ kámutí kásìsìnà kájalè kásìgbá kájọ́sìn fòsà lọ́lọ́run bá mú oríire wá bá wa o lànà bí ìbá dìde sí wa o Ọlọ́run gbé dìde ló bá pé àkóńdí wà bàjẹ́ kádẹ́bí pọ̀ gbogbo tí ń sọ fún àná tí ẹ̀gbọ́n sọ fún pé kọjẹ́bí ni wọ́n ń pè sí. ọba ń bá ní kí wàá ní nǹkan tí ń kà fún yín wọ́n ní àwọn ní Kùránì tí ń kà wọ́n ẹ̀ wá káyà fún mi bẹ́ẹ̀ ní Jáfárù bá bẹ̀rẹ̀ sí ní ka Suratu Maryam bó ṣe ń kà á lọ ọba yẹn wà kárí ìdìwé bó ṣe bu ẹkún nù gbogbo àwọn tó wà ń bẹ bu ẹkún ni torí èdè tí ẹ gbọ́ ni pé ọlọ́rọ̀ eléyìí sọ̀rọ̀ tí ń bẹ bí jẹ́ ọ̀rọ̀ tí mo gbọ́ yìí sọ̀rọ̀ irú ọ̀rọ̀ tí Ìsá ń sọ rèé ẹ dákẹ́ ẹ má kàn án kan lọ mọ́ inú ìlú mi tẹ́ wà ẹ́ ó fún yín láàyè gbogbo kọ́nà ṣáìdì ibẹ̀ wọ̀ bẹ̀ lọ ẹ lọ pa àwọn èèyàn síbi dáadáa ẹ lọ pa àwọn èèyàn síbi ẹ̀sìn kò sí aburú kankan tí ó kàn nínú ìlú yìí so gbàgbára tó ṣe dé fún àwọn mùsùlùmí díẹ̀ tí wà ní Ethiopia láti máa ṣe wáàsí kọ́ ọmọ bá ṣẹ̀sìn lọ bọ́ ọba dí iṣẹ́ Ọlọ́run bì kan yóò tọ́rọ́ lọ́n ló ní ẹ̀sìn rẹ̀ kò ṣeé fúnlẹ̀ mọ́ kò ṣeé fúnlẹ̀ mọ́ o so báwọn mùsùlùmí Mákà bá a ti ń lù sẹ̀mí ní nígbà wá di ọdún ẹlẹ́ẹ̀kẹfà àwọn àfáà kan lọ́dún lẹ́yìn ọdún ẹlẹ́ẹ̀karùn-ún tó wá ti lé lọ́dún karùn-ún náà ó ti bọ́ ní ọdún kẹfà òní Umaru wá gba Islam ẹ rí i pé ìsinmára àwọn fọ́sẹ̀t Islam tiẹ̀ náà òun náà nítàn torí àbúrò rẹ̀ ti gba Islam tẹ́lẹ̀ níjọ́ tó wá kábúrò rẹ̀ àbúrò rẹ̀ yọ Islam ṣe ni níjọ́ tó wá kábúrò rẹ̀ kì í ìhàlẹ̀ ń tara ẹnìkan sọ fún kékeré ni máa halẹ̀ tó ń ṣe kankan Islam tó ń sọ nǹkan ó ti wọnú ilé rẹ̀ àbúrò rẹ̀ ti gbà nígbà wèrè òmu bó ṣe lọ bá ń lé ọkọ rẹ̀ nù ń gbọ́ ọkàn tó bá tì àtọkọ àtìyàwó tí a ń sá lọ pẹ̀lú ewé Kùránì tí ń bẹ lọ́wọ́ wọn ìbò ní ẹ ti ń kọ́ yín lélẹ̀ òní nílò fojú kánàbí gbogbo ẹ̀ ní ń dàrú níwà ànábì ti bẹ lọ́n tẹ́lẹ̀ wípé wọ́n lọ́n ìkànnù àwọn Umaru méjì àná méjì tó jẹ́ pé wọ́n ya nǹkan Abu Jali àti Umaru ibn al-Khattab Ọlọ́run tí wọ́n gba Islam kọ́ jẹ́ yìí fún Islam ló jẹ́ pé a nídìí àwọn ìkẹ́kẹ́ nù Islam gbogbo wíńgì pátá ló gbọ́dọ̀ pé ẹni tó lè jàsẹ́ a nídìí ẹ̀ onítàpàǹdò a nídìí ẹ̀ ẹni tó mọ̀ báyìí a nídìí ẹ̀ àwọn sọ́jà ẹ̀sìn nù gbogbo fíìdì pátá ọlọ́pọlọ pípé a nídìí ẹ̀ oníṣòwò a nídìí ẹ̀ tó yẹ pé tí wọ́n bá ṣe irú tí wọ́n tó nítọ́jọ́ lójú tẹ́sùn òfin jọ ọ̀sẹ̀ sí wọn
máa bọ̀ ọ́ bá ìmọye rẹ̀ ní Islam òkè ànífà ríwo lábẹ́ sí fà. Aláwọn medical doctor tí ẹ jẹ́ àfà, aláwọn lawyers tí ẹ jẹ́ àfà, tí ẹ jẹ́ mùsùlùmí kì í tó jẹ́ mùsùlùmí lásán wọ́n tó jẹ́ àfà. Ìyàtọ̀ ń bẹ níbẹ̀ o, kì í kàn sí ordinary muslim tí ń kírun, àfà bìmánà kẹ́límà. Ẹ dákun akọ̀wò lọ́wọ́ sí bọ́ wá ní ẹ̀ẹ́dẹ́ wa jẹ́ mùsùlùmí kódà alọ́ba mùsùlùmí kódà atúlọ́ba mùsùlùmí tó mọ kéwú tó lè ṣe tẹ̀fsírì tí ò bá lọ ń ṣẹbọ àwọn ọmọ ká kí ló fi ń ṣẹbọ torí pé ọjọba ọ̀dà ọbẹ̀ ilé tí ọ̀ṣẹbọ ń kọ́ kò sí ipò tó lè wà tó lè jọ́ lójú tó ní rí times 100 rẹ̀ ní Islam. Bọ́ọ̀n wá tálíkà tó tálákà pátápátá ó rí ní Islam. Bọ́ọ̀n wo lówó tó lówó tákápátá ó rí ní Islam. Kí ló wá kù? So Umaru ká dé ní ọwẹ́ inú ilé àríkọ́mù ìjà ló fi wọ bẹ̀ girigirigirigiri. Àwọn mùsùlùmí tí ń rí lọ́ọ̀kan wọn ò kẹ́ lónìí torí bẹ́ẹ̀ lànà bí ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ọlá nàbí dà wọn kà bọ Umaru ni ní wọn ń wù wọn báyìí ó lè rà nàbí ànàbí ní ẹjọ́ wọlé kò sí yàn ẹ filẹ̀ kò sí yàn kan tí ó sì bó ṣe fojú kó sí Ọlọ́run báyìí Umaru gba Ìsìlámù torí ń wọ àwọn tó dì mú pé ẹ̀yìn náà ọmọ ga o Umaru wa ń béèrè lọ́wọ́ ànàbí sallallahu alaihi wasallam sẹ́nígbà tí Umaru gba Ìsìlámù yẹn òun ni nọ́mbà 41 ọkùnrin 40 ló ti gba Ìsìlámù Umaru ní nọ́mbà 41 tẹ́wá nínú ọkùnrin o tó ti gba Ìsìlámù nọ́mbà 41 ní Umaru ọkùnrin ni mò ń sọ o àwọn ọkùnrin 40 ti wà nílẹ̀ òun ló wá jẹ́ nọ́mbà 41 ọwọ́ ń bí lọ́wọ́ ànàbí pé kí ló dé tẹ́ fi wá ń wánu kọ̀rọ̀ ń bí tẹ́ fi ń sọ̀rọ̀ ṣé bó rí òdodo la wà níbí níbẹ̀ ni orí ṣébẹ́ yìí náà lè já bọ́ta nínú àwọn tí ò lè já bọ́ta náà lùwọ́ náà wà Umaru ní ṣe bí Hamza náà ti gbà Islam Hamza sì ní akínlo náà nínú àwọn ọ̀gá sọ́jà ni tí wọ́n lè dáadáa orí ànàbí ọ̀ya ẹja pẹ̀rẹ̀ àwọn méjì Hamza ìwọ líìdì kọ̀ọ̀kan èmi ò líìdì kọ̀ọ̀kejì wa ànàbí wọ́ bọ́ wájú máa síwájú ẹni tí wọ́n bá bí dáa kó ní kọ́ máa síwájú ta gbangba. Ìjọ náà ìjọ tí Umaru gba Ìsìlámù yẹn òun nílé Arkom ibn Abil Arkom òun lọ parí iṣẹ́ tiẹ̀ fún ìpèpè jẹ́jẹ́ tó di táwa mùsùlùmí lè bọ́ ọ̀tà sọ̀rọ̀. Ìtàn tí wọ́n máa ń sọ fún wa ni pé níjọ́ tí Umaru gba Ìsìlámù òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pèrún síta pinnu akèrèǹgbè ni wọ́n pèrún sí irọ́ white nìyẹn. Ẹ máa gbọ́ ìdí tó fi jẹ́rọ́ ni ẹlòmíì òdì ọmọdé ká ìtàn táwọn bá máa ń sọ fún wa ọ̀rọ̀ àwọn bàbá wa kọ́ ni ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀rí ni gbogbo ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn ọdún kẹfà ọdún keje ọdún kẹjọ ọdún kẹsàn-án tọ́lọ́ ti gbá nàbí dé lójìṣẹ́ kò tí ì sípa ìrun kíkí tí ìdọ̀ràn yàn pé à ń kírun kódà nígbà tí ò ti sínú kíkí náfìlà lọ́wọ́ kò tiẹ̀ sínú pípé kódà àpèrún Mákà ọdún kẹwàá lọ́lọ́run má nàbí ìrìn àjò lọ gbàrún wá lọ́dún ẹlẹ́ẹ̀kẹwàá ọdún ẹlẹ́ẹ̀kẹfà láti ní Umaru gba Ìsìlámù yìí irun ò tí ì dé nígbà náà kódà nígbà táwọn ibi tó lọ gbàrún wá tán a tún fi bí ọdún mẹ́ta kírun Mákà tí ò sínú pípé Mọ̀dínà ni a tó lọ fún wa ní pé ká máa pèrún níbo ni ẹ ti á rí tán nrùkú clear wọn. So bílẹ̀ yẹn sì tún jọ náà nù. Kí ló wáá fa bí sẹ̀mí ṣe lọ díẹ̀díẹ̀ àwọn kèfèrí bẹ̀rẹ̀ sí ní fara ní Ànábì sallallahu alaihi wasallam torí mo fẹ́ parí rẹ̀ síbi pé wọ́n wá lọ sí mítì pé ní tí ó kù lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ pọ̀ o oníyẹ ọdún tí a fi sí alẹ́ máa mùsùlùmí pé ẹ mẹ́ta ń jẹ fún wa ẹ mẹ́ta ń kankan lórí ìsìláàmù náà ni o ó tún ní gbìyànjú Ànábì tún ṣe lọ sílùú Tọ́ìf pé bá táwọn ará Tọ́ìf bá tó gbà Islam nígbà táwọn ará Mẹ́kà yóò gbà tí ẹ ya kùndàrúbà yìí tí bá táwọn ará Tọ́ìf bá gbà ó tún lọ bẹ̀ òkò ní ẹ tó dàbà Nábì tí wọ́n tiẹ̀ tó burú ńgbọ̀ wá yá wọn á wò pé
wọ́n tún lọ bá Abu Talib pé ọmọ rẹ̀ yìí ń bú òòṣà wa ń ṣe gbá èébú ni wọ́n ẹni tẹ́ bá ti ń kọ̀rẹ́tì èébú ni ọkà kún gbogbo ẹni sọ pé ẹ mọ́ condemn olódò náà kí condemn lọ bẹ̀rẹ̀ Islam la ilaha kò sí ọba tíjọsìn tọ́ sí tó bá ní ọba tíjọsìn tọ́ sí o ti wọ́gi lé nǹkan kan táwọn kan ń sìn tó bá ní condemnation ò sì nẹ́sì condemnation náà ti bẹ̀rẹ̀ nǹkan ló fi di mùsùlùmí la ilaha nafuyu negative ni la ilaha kò sí ọba tí ìjọsìn tọ́ sí wàá kọ́ negate nǹkan náà wàá ti nǹkan dà wo ó wo kò sóòsà bọ́bọ̀ olúwo ṣe é ṣe kò sóòsà wàá ti nǹkan wo ni ẹ mọ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ ó wulẹ̀ ní rírá wà sí ni àfi tó bá wọn tún láìláìlá tó ń sọ gangan nafuyu lọ kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ negative ni wọ́n ń bó sàwọn ni ó ń bú kíní kan ni ó nígbà wa lọ sí mítìn ọlọ́run wa ní ọ̀dà ìwọ ànábì before that time àwọn kan ti wá sílùú Medina àwọn kan ti wá sílùú Mẹ́kà àwọn ìdílé Aus àti Khazraj àwọn ti wá níbi ọdún ẹlẹ́ẹ̀kọkànlá àwọn Yahudi tẹ̀ ti migrate lọ sílùú tí ẹ ti wà nílùú Medina tipẹ́tipẹ́ táwọn ti kà wípé ànábì ìgbẹ̀yìn ìgbà tí ń bọ̀ ibi tí ó gbé ní Medina àwọn ti wá lọ bẹ̀ wọ́n ti wá ń pèpè àwọn ará Medina lẹ́wìí pé ṣe rí ànábì tá à ń sọ yìí tẹ́yìn ń sin òòṣà yìí tí wọ́n bá dé àwọn àti ẹ̀ láàjọba yín jà àwọn ti gbà pé inú àwọn náà ni ó tún di ìdílé àwọn tí wọ́n ń dẹ́rù bá láwọn ará Medina àwọn kan wá sí Mẹ́kà lọ́dún náà ní wọ́n bá pàdé ànábì lásìkò ájì tánàbí ṣe wá sí káàkiri lálẹ́ tí ọ̀rọ̀ àmọ́ lọ báwọn èèyàn lábẹ́ tẹ́ǹtì ẹ má wà ẹ má bú òòṣà kọ́ra nàbí Ibrahim bọ̀ láàrin yìí àwọn ará Mẹdínà àwọn ará Mẹ́kà náà mọ̀ fọ́lọ́ ànàbí káàkiri pé ẹ má dá lọ́wọ́ onírọ́ ni o Ọlọ́run sáfù àwọn ará Mẹdínà ẹsẹ̀ kò ń gẹ ní abàní mọ̀wulẹ̀ rojọ́ pọ̀ àti gbọ́npa rẹ tẹ́lẹ̀ àṣewọ̀ ni àṣàwọn tiẹ̀ kọ́kọ́ kọ̀ rẹ ti wa gan wọn ò ní róore ṣáájú wa báwọn ṣe gbà sílámù nù ní abàní wo à ń lọ Mẹdínà tó láti gbọ́ pé àwọn àṣọ náà ti gbé ọdẹ àwọn ọmọ tètè rán yẹn tẹ̀lé wa tí ọlọ́ máa kọ́ wa ń ló mọ̀ pé ìsìláàmù ẹ̀sìn kíkọ́ ni kìí jẹ́ pé ọkàn ló di mùsùlùmí lásán ẹni tí ọmọ kọ́ Kùránì ànábì wa rán Mus'ab ibn Umair only the first ambassador in Islam was Mus'ab ibn Umair àkọ́kọ́ pé lọ represent mi bì kan Mus'ab ibn Umair ànábì wa rán lọ tẹ̀lé wọn oníwà lọ ń ká ara Mẹdínà ń gbọ́ ọ̀dọ́ lẹ́ẹ̀kejì táwọn tó jáde wọ́n ti pọ̀ wá ju ti last year lọ wọ́n á bá nàbí ṣe meeting wọ́n á pọ̀ wọ́n ní wo orí pa ó ti hàn dáadáa kò sí lẹ́kàn Mẹdínà àfi kó ti gbọ́ pa Islam jẹ́ àjọ ṣe meeting bó ló ṣe máa bọ̀ àwọn ará Mẹ́kà lẹ́yìn àkùnádọ́ àwa ti ṣe tán ànábì wa ní irú meeting yìí alẹ́ láàfin sí torí wọn ò gbọ́dọ̀ káwa ọwọ́ á mú Abbas tí í ṣe ẹ̀gbọ́n bàbá rẹ̀ kèfèrí ní ẹni ẹjọ́ náà kì í gba Islam òun ni wọ́n jọ wà meeting wọ́n á ṣe meeting yẹn ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ bí ẹ ṣe parí meeting nínú àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ́ẹ̀ ni pé àwọn ará Mẹdínà wọ́n fún Ànábì ládéhùn Abbas ní sọ̀rọ̀ pé ọmọ ìyá wa ọgbà fún oṣù gbọ́n tẹ́ bá rò pé ẹ lè mú lọ pẹ́ pa á kógun jà yín o ó wúlò fún ọ ìta kan jà sí náà ni kẹ́ ẹ má sọ sáwọn ọmọ gidi ni o àìlèmọ búkú fẹ́ kùn bàjẹ́ o èwe ilé wa sọmọ búkú ọmọ rẹ ni lọ́dọ̀ wa ń gbọ́ yàrá àwọn ará Mẹdínà sọ pé jókòó Ànábì la fẹ́ gbọ́rọ̀ rẹ̀ wọ́n wá fún Ànábì ládéhùn èèrà kan ò ní rí ọmọdé náà gbogbo bá a ṣe lè protect ìyàwó wa ọmọ wa àdéhùn yẹn pọ̀ tọ́ka Ànábì náà fi balẹ̀ pẹ̀mọ́ rí àwọn náà wá ní a fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ ìwọ náà fún aládéhùn Ànábì wípé tá a bá ràn ọ́ lọ́wọ́ tán tá a kọ́ lọ lórí ìsìláàmù tọ́lọ́ ń bá fi jẹ́ kí ìsìláàmù ọ̀tá kárí ayé fún aládéhùn pò ní padà lù Mẹ́kà ìmọ̀ Ànábì wa ni èmi náà wá fún yín ládéhùn pé pẹ̀lú ògùn Ọlọ́run ìyìn ní padà Mẹ́kà ìmọ̀ ara tí òjá Ànábì ọ̀padà nù tọ́lá Ànábì ìṣẹ́ ti ń jà bá àdéhùn tọ́lọ́ ń padà gba Mẹ́kà fún ló jẹ́ pé nígbà tánàbí fẹ́ jáde kó Mẹ́kà Ànábì sunkún tó wù ẹ́ pé ìwọ nílùú tí mo nífẹ̀ẹ́ sí ju ìlú mi tí ẹ ti bí mi ṣùgbọ́n àwọn èèyàn mi ní á lé mi kó nù rẹ o
ìfẹ́ kó ń bí yìí o àwọn ará Mẹdínà sì gba ànábì tọwọ́ tẹsẹ̀ àdúrà tí mo ní máa fún wa torí ibi tá a ti gbé náà nù inú àdúrà ànábì sàdúrà kanjọ náà wípé àdúrà yìí gbogbo ẹni ìjà máa ṣe ogun o alhamdulillah alladhi khalaqani walam aku shay'a allahumma a'inni ala hawli dunya wa bawa'iqid dahr torí àlá ti wà wájú torí àwọn tí máa ń sọ náà wò wa bawa'iqid dahr wa masa'ibid dunya wa masa'ibil layal wal ayyam so àdúrà yẹn gùn mo sì fẹ́ tú ṣùgbọ́n àsìkò tá a nílẹ̀ kò lè gbà wá ibẹ̀ náà láti gbé níjọ́ mẹ́jọ torí pé àdúrà ńlá ni ohun tánàbí ṣe sallallahu alaihi wasallam pé rìwáyà ìkẹyẹ àwọn àfa aládìsí wọn lẹ́nu kàn ṣùgbọ́n inú àdúrà tá a lè lò ní so inú àdúrà tí a lè lò tó sì wúlò gan ànábì tọrọ kó tó jáde kó ní Mákà ṣùgbọ́n ló ṣe jáde àwọn ará Mádínà tí a ti prepare ara wọn lẹ̀ ànábì kọ̀ọ̀lọ́ kọ́kọ́ jáde gbogbo ìjọba sọ wá pé ńgbà Umaru fẹ́ jáde ó ní ẹ̀yà ará Mákà mọ́ ń lọ ẹni tó bá fẹ́ jẹ́ kíyàwó wọn dopó irọ́ ni o àwọn àtàtì ọ̀sẹ̀lẹ̀ ni o kálukú wọn gbé everybody lànàbí ni ẹ máa sá lọ Mádínà lábẹ́nú bí ẹ ṣe parí mítìn yẹn tán kálukú sá lọ lábẹ́nú ni o kálukú yọ ọ lọ ni o díẹ̀ ní ń lọ lọ́wọ́ àṣẹ́kù àwọn díẹ̀ ànábì Abubakar ìyàwó Aisha ọmọ Abubakar àwọn díẹ̀ tó kú wọ́n òpin mẹ́wàá tí ẹ kù ní kìnní nínú àwọn tí ẹjọ́ ọmọlúwàbí tí ẹ lè rìn tí ẹ lè yan tó gbogbo àwọn yòókù tí wọ́n ti wà Mádínà wọ́n ń retí ànábì so inshallah torí a fẹ́ gba ìbéèrè bíi méjì ṣùgbọ́n ká tó gbà béèrè pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run Fatusi Muslim Community níjọ́ Sunday tí ń bọ̀ wá sí ń bẹ ní aago 4:00 ẹ bá wa pàdé pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run gbogbo àwa tá a wà ní fisiniti àtàrà òkè ta náà so táwa ti dé jọ́ọ̀sì Fatusi ká gbé ọ̀kadà tí ń lọ sí Kájọlà so táwa ti ní ọ̀dọ̀ bàbá Tọ́kì so Abu Sulaiman táwa ti ní Kájọlà mosque tó wà ń bẹ náà ni Arkom mosque yes orúkọ sàbítà ń sọ̀rọ̀ rẹ̀ yìí Arkom ènìyàn fi sọ mọ́sálásí Arkom mosque láti jọ́ọ̀sì Fatusi bó ṣe parí gbólé ẹ̀ bá gbà wọlé náà Arkom mosque ní 4:30 níjọ́ Sunday ìjọ mẹ́jọ nírọ̀lẹ́ 4:30 pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run kọ́lọ́n kọ́ bá bákan náà lecture tá a máa ń ṣe fáwọn obìnrin lẹ́frí Saturday gbogbo àwọn obìnrin tó wà lẹ́nfàrúmẹ́ǹtì yìí ẹ̀dùn jẹ́ àtúngbọ́ Fatusi Ayégún ní Olúndé ni so mosque yẹn náà the same mosque náà ni lẹ́frí Saturday yóò bẹ̀rẹ̀ padà ní tí ọ̀nà ọ̀tún míì torí pé àgọ́dọ̀ dálé gbogbo àwọn ilé àti tí ń lọ ń jó lórí kinní gbogbo ìpátá kálukú ọ̀ṣọ́ àdúgbò rẹ̀ ẹ̀yin oní cooperative sọnù ẹ ṣọ́ra yín ẹ̀yin tí ẹ̀ ń yóò káàkiri náà ẹ̀yin náà ẹ ṣọ́ra yín 4:30 olò náà every Saturday kọ́nà balẹ̀ kọ́lá kí ọ̀sán ẹnì kọ̀ọ̀kan wa so àwọn tá a bá ní ìbéèrè 09098889939 091242939 so ní nọ́mbà tí kásáré gba ìbéèrè láàrin ìṣẹ́jú méjì. Hello. Wa alaikum salam. Naam. Okay, sir. Kéèyàn rán sọ aṣọ òkú. Naam. Tí
náà sẹ́rí Yorùbá ìwúlẹ̀ fẹ́ kú wọn èsì fẹ́ gbọ́rọ̀ kú gbogbo ń tọ́ bá jẹ́ mọ́kú gan kódà àwọn tó máa ní sàárà sáwọn ń bẹ̀ sàárà mọ́dìlé ló kù ẹ tí sàárà bá ṣe ẹlẹ́bọ ni tó ti yé bá ẹlẹ́bọ ni sàárà máa ń ṣe gbogbo ẹ̀yìn alájà tó máa ní ẹ má lọ kó ló kù so wọ́n fẹ́ ba ayé èèyàn jẹ́ náà ibi tí yóò ti gbà ládàá inú ṣẹ̀ríà ìsìlámù kéèyàn wulẹ̀ rán iṣẹ́ tiẹ̀ ní èèyàn kú ẹ lọ gbà sọ fún kó gbowó Yorùbá tó ní kò gbọdọ̀ gbowó ta ló sọ fún àwọn àdìsí Yorùbá ti lẹ̀sìn tí wọ́n kàn mú lọ́dọ̀ ara wọn kò ní gbowó sàárè nílá fi máa sọ fún àwọn àbá tí wọ́n tó kunu pé ẹ lè gbé sàárè gbowó tó kò jígà lọ bẹ̀ òun ọgbẹ ó lè jáde yẹn pé ẹ ọmọ kú ẹ odidi mùsùlùmí ní ọmọ kú ẹ òun náà bọ̀ wọ̀ kú rẹ̀ 100,000 wa ìsìláàmù pàmìtì àwọn ọ̀nà alálìtẹ́ ti lè gbowó wà ọ̀dà tó kẹ́ lẹ́bàá kí ó túbà kan mọ̀lẹ́kà tí ó béèrè ojú rẹ̀ ọ̀fọ̀ ta ní sọ bá ń fún ọ. so èèyàn lè gbé sàárè gbowó wọ́n ń gbẹ lójú ayé ànàbí ẹni tí ń gbẹ láàdì ń bẹ ẹni tí ń gbẹ ṣákù ń bẹ tí ẹ sì ń gbowó wọ́n sanwó tànàbí náà ní sọlá ẹ lọ ránṣẹ́ tọmọ láàdì ìgbẹ́ wa kò sì sí ọ̀fẹ́ tẹ́niyẹ báyà ni mo yọ̀ǹda ló kù so yọ ọgbẹ kì í ṣe pé wọ́n fi ń ṣe àná ta lọ fọmọ lọ́dọ̀ wa ẹ wá ní kẹ́ ẹ tọ́ fọmọ tí ń gbẹ́ bá rò mú kojú jígà tó jígà lẹ́ẹ̀mejì bá ọwọ́ rẹ̀ ọ̀pọ̀n yóò ló ti dá báwọn ẹ kàn fi sọ́fẹ̀ yẹn lórí ẹ̀ jẹ́ pé ibi tá a máa ń ṣe òkú sí lọ́dọ̀ wa tójò bá rọ̀ yọ gbé yẹpẹ̀ kó ń bẹ̀ alákọ̀wé lẹni ọmọ ju jígà kì í ṣiṣẹ́ rẹ̀ kọ́nà ń kọ́ sànù wa inshallah tó bá di gẹ́mẹ́jọ àtúmọ̀ tẹ̀síwájú. kápẹ́ òsọkọ̀ kì í ṣeéṣe òdì mọ́tò wíwà ìyẹn ọgbà gidi kàkàyè lẹ́sìn lolúwa fi hàn wá kọ́lẹ́ tẹ̀lé àṣẹ olúwa ní kọ́lẹ́ tẹ̀lé àṣẹ olúwa ní. kò ní jù báyìí lórí ètò Al-Basira fún ti òní fún àtàbá ní ìbéèrè kàbí kejì kábí sọwọ́ sí nọ́mbà àwọn sáṣọ tàbí fisítà yìí 070-1064-39 070-1064-39. ìpàdé tó di ní ọjọ́ mẹ́jọ òní ní fátúsì pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run kó tó di kan orí rédíò kọ́lọ́run kó jájú gbaná lọ máa ṣẹlá.